Otasansan rédíò and TV a wà lórí Facebook àti YouTube bẹ́ẹ̀ bá ṣe ń gbọ́ wa bẹ́ẹ̀ lẹ́ẹ̀ máa wò wá. Akínyín bẹ́ẹ̀ ṣe ń wò wá bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa níkànnì Otasansan TV lórí YouTube. Àná òun náà ni amúròyìn ìpapòdà kábíyèsí ọba Abdulganiyar Adékúnlé Ajínasẹ̀ olóògùn ebi pé wọ́n papòdà wọ́n lọ darapọ̀ mọ́ àwọn baba ńlá wọn ní ọjọ́ àìkú ọjọ́ 16 oṣù keje ọdún tá a wà yìí. Ṣùgbọ́n báyìí ó ta ní ká sọ fún yín òun náà ni wípé gbogbo ètò ó ti ń lọ lọ́wọ́ láti sin kábíyèsí Aseyin ti ìlú Ìsẹ́yìn tí wọ́n papòdà ọ̀hún. Gbogbo ètò òun náà ni ó ti ń lọ lọ́wọ́ ní ààfin kábíyèsí tó sì jẹ́ wípé gbogbo àwọn èèyàn ìlú kábíyèsí òun náà ni wọ́n ti péjú wọ́n ti pèsè láti lọ bá wọn kábíyèsí dárò àti àwọn ẹbí kábíyèsí tó fi mọ́ àwọn ìjòyè láàfin láti bá wọn dárò ìpapòdà kábíyèsí Aseyin ti ìlú Ìsẹ́yìn tí wọ́n papòdà tí wọ́n lọ darapọ̀ mọ́ àwọn baba ńlá wọn ní ẹni ọdún 62 tí wọ́n sì lo ọdún 15 ní orí ìtẹ́ baba wọn gẹ́gẹ́ bí Aseyin ti ìlú Ìsẹ́yìn. Ní báyìí gbogbo ìlú òun náà ni ó ti pa lọ́lọ́ tí wọ́n sì ti gbogbo ọjà tó wà nílùú Ìsẹ́yìn láti ṣe ìdárò fún kábíyèsí àti ẹ̀yẹ ìkẹyìn fún kábíyèsí ọba Abdulganiyar Adékúnlé Ajínasẹ̀ olóògùn ebi Aseyin ti ìlú Ìsẹ́yìn fún ìpapòdà wọn. Bákan náà ni àwọn kábíyèsí lóríṣiríṣi nílẹ̀ Yorùbá ni wọ́n ti ń ṣe ìdárò kábíyèsí Aseyin ti ìlú Ìsẹ́yìn tó papòdà náà. Lára àwọn kábíyèsí tí wọ́n ti ń ṣe ọ̀rọ̀ tí wọ́n ti fi ọ̀rọ̀ ìbánikẹ́dùn ránṣẹ́ sí gbogbo ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ìlú Ìsẹ́yìn ni a ti rí kábíyèsí Aláyélúwà Jìgbìnì bí àti àkún súnmọ́sẹ́ni ọ̀nà ni bàbá wa Ooni tìlú Ilé-Ifẹ̀ kábíyèsí ọba Adéyẹyè Ẹniìtàn Ògúnwùsì Ọ̀jájá kejì Ooni tilẹ̀ Ifẹ̀ wọ́n ti ránṣẹ́ ìbánikẹ́dùn sí gbogbo àwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ àti àwọn ènìyàn ìlú Ìsẹ́yìn fún ìpapòdà kábíyèsí Aseyin ti ìlú Ìsẹ́yìn tí wọ́n papòdà. Bákan náà ó ní kábíyèsí ṣàlàyé wípé ìpapòdà kábíyèsí Aseyin ti ìlú Ìsẹ́yìn náà wípé ó bá wọn ní òjijì torí pé àwọn ò gbọ́ àìsàn àti àárẹ̀ kábíyèsí Aseyin ti ìlú Ìsẹ́yìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n báwọn ṣe gbọ́ ìpapòdà kábíyèsí náà pé ó jẹ́ nǹkan tí ó bá wọn lójijì tó sì ya àwọn lẹ́nu gidigidi. Bákan náà ni wọ́n ṣàlàyé kábíyèsí tó papòdà ọ̀hún Aseyin ti ìlú Ìsẹ́yìn gẹ́gẹ́ bí kábíyèsí tó níwà rere tí ó dẹ̀ mú àṣà àti ìṣe Yorùbá ní ọ̀kúnkúndùn. Bákan náà ni wọ́n ní títí láíláí òun náà ni àwọn èèyàn ìlú Ìsẹ́yìn ni wọ́n máa ṣe ìrántí títí láíláí ni àwọn ènìyàn ìlú Ìsẹ́yìn wọ́n máa ṣe ìrántí kábíyèsí ọba Abdulganiyar Adékúnlé Ajínasẹ̀ olóògbé bíi Aseyin ti ìlú Ìsẹ́yìn tí wọ́n papòdà ọ̀hún wípé wọn ò ní gbàgbé wọn fún àwọn ìdàgbàsókè àti ìlọsíwájú tó ti bá ìlú Ìsẹ́yìn lásìkò tí kábíyèsí náà tó fi wà ní orí ìtẹ́ bàbá wọn gẹ́gẹ́ bí Aseyin ti ìlú Ìsẹ́yìn. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ o etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ẹ má gbàgbé láti bá ní subscribe sí kànnì yìí kí ẹ lè láǹfààní láti túbọ̀ mọ rí àwọn fídíò tá a bá ń ṣe níkànnì yìí. Bákan náà kẹ́ bá ní like fídíò yìí kẹ́ ẹ̀ dẹ̀ bá ní tẹ notification bell lájẹ́ pé kẹ́ ẹ láǹfààní láti mọ rí àwọn fídíò tá a bá ti mú wá sí orí ìkànnì Otasansan TV lórí YouTube. Ẹ ṣé o, thank you, God bless you.